ní sáwọn wọn lóde ìsìnlẹ̀ ọ̀pámọ́kéde ní sáwọn nílẹ̀ kóòtù òjìrè bí àkékè lóní káyọ́ mọ́tò yìí kéèkì Ayinla Àjàní káyọ́ mọ́tò rí yìí jà Jésù tí wọ́n gbà yìí ó dorí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ ọkọ níjà bá ti ń sọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sílé ọ̀tá gbáre eré gbáre ọ̀nà gbá kékeré máa yẹ àdúgbò àwọn àgbà kan ewé iná ní káyọ́ máa bá iná Ayinla ìrà ní káyọ́ bá yíra ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ ọmọ mu mi àtẹ́lẹsẹ̀ òsì ní Jésù tí wọ́n gbà yín àfẹ́ tì í àtẹ́lẹsẹ̀ òsì ní sáláì mọ́rìnà ìgbàjẹ́ òkú kì í gbókùrọ̀ ọ̀nà lákejì ní pápá bá ti ń dó wọ́n yọ tolú ọ̀kẹ́ sọ́tọ̀ ibi ní wá yín bọ̀ wọ́n yọ yín sọ́tọ̀ gédégbégédégbé ni wọ́n yọ òbí fúnfún kúrò lára òbí pupa Jésù tí wọ́n gbà yín ó wà fẹ́ tì í. Kò sí àní-àní fàájì ti bẹ̀rẹ̀ aládéládé yẹ ibi ẹ bá ń pè lórí àrùn ọ̀rọ̀ bíbẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà mi lẹ́nu nígbà tí mo rí Àyìnlá